tá a bá ṣètùtù lórí ọmọbìnrin yìí yóò bí ọmọ rẹ̀ o ṣùgbọ́n bàbá rí mi sá lọ ọmọ òun yà. àsìkò ẹ̀rùn la wà o ìgbóná sì rìn káàkiri bó ṣe wù ní ó dàbí ẹni pé bàbá ìyàmódì ti kì mọ́lẹ̀ o wọ́n tí ń sọ yìí kì í ṣẹjọ́ tiẹ̀ náà kọ́ máa bọ́ọ̀n sọ nǹkan kan o ìwọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọmọ rẹ̀ tẹ́ ọmọ rẹ̀ sì ti kú ìwọ lọ́tọ̀jú ẹ̀ o wá gbé báyìí kẹ́ ẹ̀ tètè gbé lọ sí arò kí wọ́n rè tọ́jú rẹ̀ torí tí bàbá ìbá bàbá ìjáde inú ilé yìí tó bá kọjá láàrin ìjà tí ẹ̀ bá nu kò rí wòsàn mọ́. wọ́n mo ṣì ń respect ẹni tí mi bá respect ẹ tí bá ṣú ara mi fún tí bá mú ṣò tí mo kì í bọ̀ lójú tí mo yọ lọ́pọlọ ẹ̀ tí mo mú kàn tí mo kì í bọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ kejì tí mo yọ ẹlẹ́gbẹ̀ẹ́ kejì ìgbà yẹn ló tó ọmọ rẹ̀yàn tí mo jẹ́. ọmọbìnrin ọ̀hún kọ́ ó ti bímọ rẹ̀ láyọ̀. kò ní sọ̀ láyọ̀ kọ́ má bàa sọ̀ láyọ̀ ọmọ wá fún. ṣẹ̀rí tí wàhálà yín pẹ̀lú ọmọbìnrin yìí bá pọ̀ ó dà pé méjì lè máa pa mí nulẹ̀ máa sájáde nulẹ̀ fún yín o. wà á sájáde ṣé mo ní kó má sájáde ni èmi ò ní kó má sájáde o èmi náà wá fi inú ilé lẹ̀ fún ẹ èmi gan lọ bá àwọn tí mo mọ̀ pé wọ́n lè bá mi ṣe dáadáa tí wọ́n lè tẹ̀ dáadáa àwọn tó mọ yí ẹrù ìfọyín àwọn ni máa di lọ́ba fún. ó ní tẹ́lẹ̀ ní àwo ilé ìgbàsọ̀rọ̀ àwo òde alápá dẹ̀dẹ̀ ló kọ́lé tiẹ̀ ó kọjú rẹ̀ sódodo kò kán mi kò kán dùn adé á fún ọ̀ká o ọ̀ká ń sunkún àìríbí ọ̀ká ń gbà àwẹ̀ àìrípọ̀n ó wá ń fọwọ́ oṣù ń kiri gbígbẹ àbálò àbábọ̀ ọmọ inú ọ̀ká ní í ṣekú pọ̀ká o. ojú ò ṣe é fi mọ̀ wá ẹ̀dá inú ẹ̀dá ò dàbí òde ò bẹ̀bàrẹ́ ní ìyànkẹ́yà aṣọ́ra. bẹ̀bàrẹ́ ní ìyànkẹ́yà aṣọ́ra bẹ̀bàrẹ́ ní ìyànkẹ́yà aṣọ́ra inú ò dàbí òde inú ò dàbí òde ò bẹ̀bàrẹ́ ní ìyànkẹ́yà aṣọ́ra. inú ò dàbí òde funfun nẹ́nẹ́tẹ́ yìí funfun níkẹ́ òde àmì yìí tó ti dògún nínú ọ̀yàyà ojú òpè káfẹ́ ni dòdò ikùn bí wọ́n fojú bá ọ̀rẹ́ rántí pọ́jú lórí lóde òmò ti bẹ́ẹ̀ nù bí wọ́n fètè sàpọ́nlé ẹ̀gẹ̀gẹ̀gẹ̀ rántí pọ́n tó wọ́n ni wọ́n fọ̀ lóhùn níta ta ló mọ ti bẹ́ẹ̀ nù wọn inú ò dàbí òde ní baálé eléyìí wò tó fi kẹ́ràn àsámẹ́ egun o káṣubú yẹ́gẹ́ lásán dọ̀rùn sẹ́sẹ̀ àdá ìgínná dọ̀hún tí ń fokùn ẹ̀mí nànànà ayé o ẹgbẹ́ ṣe lóòótọ́ níyàwó fẹ́ ṣe kópa ọkọ̀ ìkólé nìkan máa gbáyé àwọn aríjẹ nínú ìdánwò yìí ń kọ́ o inú ò dàbí òde produced by Miriam Tessy ìrètẹ́ Basikiru Balógun Dèjì Adénúgà Tóyìn Afọláyan Fásọ̀ Balógun Dèjì Adérẹ̀mí Ganiu Fáṣínà Murphy Ray ẹ̀wọ̀ kóńdó ọlọ́pàá níjọ́sí ẹ̀kan sára mákẹ́tà tó ta kóńdó ọlọ́pàá náà ló tún ta eléyìí inú ò dàbí òde Couple Productions Limited 31 Muritala Muhammed Oyinbo shop 33 block C Ọlọ́runṣògo market railway line Oṣòdì also available at Roma Films 10 Major Salau Street Agbowo Ìbàdàn inú ò dàbí òde. ẹ má dúró ẹ máa fara náà ọ̀gá ti fẹ́ ìyàwó náà ẹ máa fara mọ́ ṣẹlẹ̀ ní sẹ́wọ̀ ìyàwó mẹ́rin ni mo fẹ́. ìyàwó mẹ́rin bẹ́ẹ̀ ni káre lẹ́nu sáwá sí ẹ̀ nílẹ̀ ìṣọ̀gbọ́n báwo ni ọmọ ọdún mẹ́rin ṣe fẹ́ fẹsẹ̀ rìn láti oko wá sí ẹ̀ ń jẹ́ ìdáhùn lórí ẹ̀. ìdáhùn lórí wa náà lọ́wọ́ tó fi lè fi kọ̀ọ̀kẹ́ tó ti bá ka fírì tí wọ́n ka fírì tí yóò wá fi aṣọ ilé ilé àgbàjọ lọ. kí ló fẹ́ ṣe bàbá bàbá ń lọ ìjà ìlera láyé nígbà náà ìbọn pàápàá fún ọdún ọjà. wọ́n fẹ́ wà ní wọ́n mọ̀ fẹ́ tù ú. èmi ò ṣe wàhálà wàhálà tó fẹ́ fún mi. bàbá ti gbé àgbè lọ police station. ọkùnrin ó jẹ mọ́ àwọn ọlọ́pàá. mo farabalẹ̀ gbọ́ gbogbo ọ̀kan tó ẹ̀ sọ. ẹ̀yin gangan ṣé wọ́n tẹ parí lọ́mọ rí èmi. bẹ́ẹ̀ fẹ́mi lórí ẹlẹ́rìí sì ní jẹ́ wọ́n fẹ́mi.
bá wà ní kí ni arákùnrin yẹn sọ. wọ́n ní kò sí nǹkan tó máa ṣe sí pé wọ́n ní sanwó yẹn kò sí nǹkan tí mo lè sọ fún wọn tán wọ́n ní àwọn ò ní sanwó kankan bí kò tá a ṣe táwọn lọ́rùn. onísanwó wa ọkùnrin ò mọ̀ mí sórí orin olódélẹ̀ yìí tó a máa gba àwọn ẹ̀bà wọn máa ṣojú àánú náà kọ́ sanwó sí ó di ìṣòro fún wọn òun lóore ṣe máa ń sún mi ṣe é gbà mí o. o ṣé wàá mọ nǹkan tó ń dùn mí jù bẹ́ẹ̀ ni pé wọ́n tún sọ fún ọ pé mo máa lọ pè é wọ́n ní kí n lọ pè é bá máa pè é kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn ìdẹ́ni sọ tẹ́ kọ̀bọ̀. wọn ò mọ̀ mí torí wọ́n níbi tí wọ́n máa sọ ìbò bí ẹni tí ò sọmọ Yorùbá gidi torí wọ́n máa fojú wọn rí bọ̀ kí tó tú èrè lẹ̀ fún wọn máa kọ́ fọlọ́pàá gbé wọn náà. wọ́n ṣerú ẹ̀ tí máa tì wọ́n lé àmọ̀ pé owó yẹn. ẹ wá ẹ ní sùúrù náà kó kọ́lá ẹ̀jẹ̀ bọ́ọ̀rẹ̀ yín sọ̀rọ̀ eléyìí iṣẹ́ yẹn fọlọ́pàá mu tọ̀hún iṣẹ́ yẹn fọlọ́pàá mu wọ́n máa sọ yín lẹ́nu ẹ ní sùúrù. sùúrù pé kí n ta nǹkan kọ́lẹ̀ sọ pé òun sanwó ṣé sùúrù yẹn náà ni máa ní tí máa bí kó sí kòtò òun fẹ́ tọ́jú òfin mọ́lẹ̀ ni. a ní onísùúrù ẹ máa ṣe jẹ́jẹ́ náà. ẹ wò dájú àwọn ọmọ yín fún mi pírọ́blẹ́mù wọ́n ní kí ló dé tẹ̀wá pa wọn. sí ẹni bínú sí mi ni a yanjú nǹkan kan ni ọmọ sọ pé kí àǹtí wa kọ́ wa kún yín ṣé ìbínú náà ok máa ra ice cream fún yín tí bá ti dé láti gbèsè ok ṣe láìkì yẹn ok ẹ jẹ́ kọ́ wọlé. ẹ̀mí ṣọ̀pẹ́ wẹ̀ fún wọn ṣá. so ẹ ní sùúrù. wà á ti gbọ́ ebi tẹ́yìn máa jókòó sí ní ẹbí sùúrù òyanjú nǹkan lórílẹ̀‐èdè ìgbà ṣe wọ́n ṣe. ẹ ṣàbọ̀rẹ̀ yín sọ̀rọ̀. ẹ máa gbọ́ àwa náà à ń ṣàkórí ṣe ní tí bàbá fẹ́ bọ́ sí chítì làkọ̀ tó ti yí báyìí ẹ̀yẹ fiẹ́lẹ̀ àwọn báyìí máa ń dùn kéésì. tiẹ̀ mú kí n tiẹ̀ kì í sin jẹ́ kí n pe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ fífi rẹ̀. tí ẹsẹ̀ kankan ló ń bá kan lẹ́bẹ̀ẹ́ máa ń la spanner mọ́ lórí ni yóò máa lè jáde jáde. ẹjọ́ sọ́la ṣọ́ọ̀pù máa sọ fún mi ó lè wà nínú workshop. aṣọ wo lè bẹ̀rẹ̀ ẹ̀yin ó lè bẹ̀rẹ̀ ọlọ́run tí wàá mú yín báyìí lẹ́nu. Ṣálíù ṣọ́dà kọ́ bá mi tẹ́ǹtì kan sì kọ́ mi kan dàápò ṣọ́dà báwọn. kò dé wàá rí bẹ́ẹ̀ ṣe ìròyìn yẹn o olórí burúkú lọ́mọ yẹn o wàhálà yẹn sẹ́mi báyìí ta block tí mo máa ń sanwó wọn gbẹ̀mú ni ẹ o. Sálárè wá àyè ti ṣe ẹjẹ lábì. kí ló ṣẹlẹ̀. àwọn pẹ́ láàárọ̀ yìí. àwọn kọ́sítọ́mà tó kù ni mo kà sọ́dọ̀. ariwo kọ́ ó máa tó ṣẹlẹ̀ bá mi kò pọ̀ méjì méjì. bó ṣe máa ń bá mi pò yẹn ni. irọ́ o ètò jẹ́ mi tẹ́lẹ̀ ò sanwó ẹ̀mí ṣe lòṣì omi ni máa ṣe sàárà ọjà. ariwo ìgbà yẹn ti yàtọ̀ owó ti dé. èyí tó ń fowó ṣe náà ni. bàbá ẹ fi yẹn lẹ̀. ẹnu ẹ̀ náà gbé sí. ń pẹ́. ẹ pẹ́ sẹ́wọ̀n tẹ́ ẹ bá jẹ́wọ́ now ẹ fẹ́ tàwọn ilé àbí bẹ́ẹ̀ ṣe kó wọn tà ní ẹ látijọ́ yìí ọlọ́run ti mú yín now. ìwọ wo bí kí ló ṣe ṣọ́ọ̀kì ó jò bàbá ẹ ló máa jò eléyìí jò. èmi ò fa ẹrù wò jẹ́ ara pé wọn ọlọ́pàá kọ́ wa kó wọn tán. ẹ sọ̀rọ̀ ẹ jẹ́wọ́ báyìí sí torí èmi ni mo jẹ́ kó tó lọ fọlọ́pàá mú yín o wọ́n á kó yín lọ sí. ẹ̀yin sá mo bẹ̀rù ọlọ́pàá sá. ìwọ bẹ̀rù ọlọ́pàá ń tiẹ̀. bẹ́ẹ̀ ni sá. o bẹ̀rù ọlọ́pàá ó tiẹ̀ dá bẹ́ẹ̀ kónkó lórí bẹ́ẹ̀ ìwọ ò fẹ́ lọ sẹ́wọ̀n ó yá ta ni. àwọn náà gbé sóò náà má ti gbé wọ́n máa gbé fún mi wọ́n ní ọ̀fẹ́.